Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, o ní láti ní ọgbọ́n, o ní àgbọ́yé, kò láròjinlẹ̀, kò lè understand program mi. Láì jẹ́ pé ó máa tako làákàyè ẹ̀. Gẹ́gẹ́ ó máa tako làákàyè ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ènìyàn. Kí là ń pè ní ènìyàn? Human. Ọlọ́gbọ́n o, olóye o. Yorùbá ní pé ènìyàn lènìyàn máa jẹ́. Babaláwo tó ṣàfẹ́rí fáyán, òun ló ṣàrìnà kò fẹ́ dìyẹ. Èèyàn la ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. Oríṣiríṣi èèyàn ló wà bí oríṣiríṣi aṣọ. Ṣùgbọ́n ìkọ̀kọ̀ wà nínú ènìyàn tí ẹ̀yin èèyàn fúnra yín ò understand nítorí religion, ẹ̀sìn àti ọ̀làjú. Ọlọ́gbọ́n o, olóye o. Kí là ń pè ní ọ̀làjú? Civilization. Kí là ń pè ní ẹ̀sìn? Religion. Kí la wá ń pè ní àṣà? Culture. Ìṣe wa òun ló bí àṣà wa o. Bí a ṣe ń ṣe ní ilé tiwa, èwo ni ní ilé ibòmíì. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ bá mi tag gbogbo àwọn olórí wa pátá, gbogbo àwọn aṣíwájú wa pátá, gbogbo àwọn àpàṣà wa pátá, pàápàá jùlọ àwọn aládéládé wa, àwọn ọmọ olóyè wa, ẹ̀yin tí ẹ lẹ́ẹ̀kan, tí ẹ lẹ́ṣin lẹ́ẹ̀kan, ẹ̀yin ọmọ tí ẹ ní orúkọ, ẹ̀yin ọmọ Ògún, ẹ̀yin ọmọ Ṣàngó, ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ̀yin ọmọ Ọya, ẹ̀yin ọmọ Babalógun, ẹ̀yin ọmọ Ọlá, ẹ̀yin ọmọ Ọ̀ṣìn, ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́, ẹ̀yin ọmọ gbogbo àwọn tí mo pè. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ máa bá mi ká lọ. Ènìyàn lènìyàn máa jẹ́. But nítorí pé àwọn ènìyàn a máa ń yára gbàgbé nǹkan, a máa ń yára gbàgbé ìnira ju ọrọ̀ lọ, àgbà ò lè bẹ di ìdẹ̀rùn lọ. Ẹni tó bá jẹ̀yà fún 20 ọdún, tó bá jẹ ìgbádùn ọjọ́ kan, ó máa gbàgbé ìyà tó ti jẹ sẹ́yìn. À ń bèlè tà sí ẹni tó bí sínú ọlá, wọ́n bí sínú ọlà, wọ́n fọwọ́ ọlá tọ omomi ọlá, ẹ wá lọ fi sí àtìmọ́lé, ẹ wá fi ìyà ọjọ́ kan jẹ. Irú ẹni bẹ́ẹ̀ yẹn lè pokùnso, ó lè ròpin. Ọlọ́gbọ́n o, olóye o, ènìyàn lènìyàn máa jẹ́. Ṣé ẹ rí, tí ẹ bá rí èèyàn, èéfín nìwà kò ṣeé dáwọ́ bò. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ ènìyàn tí a ní sọ̀rọ̀ Ifá. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ Muslim, tó bá jẹ́ àfáà, tó jẹ́ pásítọ̀, àbó jẹ́ babaláwo, àbí ó jẹ́ oníṣègùn, kan tó bá wọn kò jẹ́, má fi etí ẹ̀sìn, ìfẹ́ tó ní sí Ṣàngó, ìfẹ́ tó ní sí Ọya, ìfẹ́ tó ní sí Muslim, ìfẹ́ tó ní sí Christian, ìfẹ́ tó lè ní sí ẹ̀sìn ẹ, má fi etí yẹn gbọ́ program mi. Fi etí jẹ́ ọmọ ènìyàn. Just think yourself that I'm an human being. Ènìyàn ni mí. Èèyàn ò ní ṣe láìwúwo èèyàn. Ṣèbí èèyàn ló ní ká ṣàdéhùn ká má bà bẹ́ẹ̀. Ènìyàn ni àbìdí yànyàn. Asọ̀rọ̀ àná ni bá mi kójúmọ́ tó mọ̀. Ènìyàn ló ń jẹ́ Ọlọ́run. Oríṣiríṣi èèyàn ló wà, ojú Ọlọ́run ọba ni ò sí. Mo wà pẹ̀lú àwọn kan ní àárọ̀ yìí. Àwọn ènìyàn wá sọ pé, wọ́n sọ bí ẹ̀fẹ̀ ni o pé Ọlọ́run ti mọ̀ pé àwọn èèyàn burú, torí ẹ̀ ló lọ sápamọ́ sókè. Torí pé tọ́lọ́run bá wà láyé ni àwọn ọmọ ayé máa fi fọ́gò lórí ẹ̀. Wọ́n máa fi ṣèbí ọ̀dọ́ Ọlọ́run àbí ọdún dáyà ni wọ́n á fi jà jẹ ní. Wọ́n lè ṣe sọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ọlọ́tí, ọ̀rọ̀ onígbò rẹ dé. Tí ẹ bá wò náà, nínú ọ̀rọ̀ yẹn mo dì mú pé àwọn ènìyàn burú lóòótọ́. Ìwọ tí ò bá ti gba èèyàn ẹgbẹ́ ẹ̀ gbọ́, báwo ni fi gbọ́ Ọlọ́run gbọ́? Báwo ló wá ṣe fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́? Òní láti kọ́kọ́ fi nǹkan tó ń pè ní ṣàhádà, ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan rasulullah. Òní láti kọ́kọ́ ní ìgbàgbọ́ nǹkan tó ń pè ní àkídà lórí ìwé tó fẹ́ kà, which is Quran. Ìwọ Christian náà, o ní láti ní ìgbàgbọ́ lórí Bible tó fẹ́ kà. Gbogbo nǹkan tí o bá ti rí nínú Bible, má dá òtẹ̀ ìgbó ṣe rí ló ṣe rí. Nǹkan tó bá ti rí nínú Quran,
má doubt ẹ̀ bó ṣe rí ló ṣe rí. Nǹkan tí Ifá bá ti sọ má doubt ẹ̀ bó ṣe rí ló ṣe rí. Wá gbé sínú ọgbọ́n orí ẹ kó wá máa wò pé okay, kí ló ń jẹ́ ìjọmọ ènìyàn tá à ń pè ní ènìyàn? Àwọn àáfàá àtàwọn pásítọ̀ tẹ́ ẹ̀ rí yẹn, àwọn gangan ni evil, àwọn gangan ni àìdá tó ń gbénu ọmọ ènìyàn tó fi ń pọ ọmọ ènìyàn ní àìdá. Tí pásítọ̀ bá gbóúnjẹ lẹ̀, tí babaláwo gbóúnjẹ lẹ̀, táfà gbóúnjẹ lẹ̀, èmi á sọ fún yín pé màá jẹ oúnjẹ babaláwo kí n tó jẹ oúnjẹ pásítọ̀ àti àáfàá. Nítorí pé pásítọ̀ àti àáfàá, Ọlọ́run àwọn méjèèjì máa ń dáríjì yàn according to ìwé tó kà. Ọlọ́run pásítọ̀ ó mọ nǹkan tó máa lọ kà, ó mọ sáàmù tó máa lọ kà tó bá ti pa ẹ́ tán o, ó mọ sáàmù tó máa lọ kà tó máa fi tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Bàbá Muslim náà, àáfàá náà, ìmáàmù náà, ó máa lọ sí Mẹ́kà, ó máa lọ sásàfó, ó máa lọ sásmọ́rúwà, ó máa lọ sásfẹ̀gàfúlà tó bá pa ẹ́. Oníṣègùn nìkan ló mọ̀ pé bá lọ àbọ̀ ń bọ̀. Kùránì náà sọ, Báíbù sọ wípé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé afọwọ́sowọ́pọ̀ tó, ẹlẹ́ṣẹ̀ kò nínú láì jìyà. But Quran and Bible said tó bá ti lọ Mẹ́kà, tó ti gbàwẹ̀, ó ti yan sàká, ó ti ṣàṣàgàfúlà, tí o bá fi èṣù lẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀, ìwọ ti dàtún bí ní Olúwa. Irọ́ ló ń pa fún ẹ o. I will not take that from you. Ìjà ọmọ ènìyàn lọmọ ènìyàn máa jẹ́. Tí wọ́n bá fẹ́ da ìlú ìrúlé ní tí mo fẹ́ pè ní Nàìjíríà, torí Nàìjíríà ò ní dàrú, àwọn ẹlẹ́sìn ló máa ṣíwájú torí ó ní followers. Ọlọ́run ọlọ́gbọ́n olóye ṣe rí ìjẹ́ ọmọ ènìyàn. Tí wọ́n bá pèèyàn ní ènìyàn àbìdíyàn yàn, tí ẹ bá mú wíkí ènìyàn, gbogbo nǹkan tí Ifá sọ pátápátá wọ́n ń darí ẹ̀ padà sí èèyàn náà ni. Ìjẹ́ ènìyàn, kí ló wá pè ní ènìyàn? Tí o bá jẹ́ ọmọlúàbí èèyàn, ṣẹlẹ̀ ló fẹ́ sọ fún ẹ, ìfíníwà kò ṣeé dáwọ́ bò. Ọlọ́run, ìfíníwà tó bá bí ẹ léèrè, ọmọdé ò ní bá, kò ní dáàbò ọmọdé ò ní bá pèlè ìyá ẹ̀ kó lọ kó ṣaṣọ owó àgbà kó ṣaṣọ dáàbà ọ̀lẹ́ sọ. Bẹ́ẹ̀ ni ọmọ tẹ́yà bá bí ẹyà ló máa jọ. Tó bá ti bí ọmọ tí ọmọ ẹ bá ya ìyàkuyà, tó bá yọ ọmọkọ́mọ, bo ìwọ̀n tó ti wá wo DNA ẹ̀. ẹ má jẹ́ kí religion máa fake brain wa. Ẹ má jẹ́ kí religion enslave wa. Wá wò pé you are going to do bad, and once you said God forgive me, or you have been baptized, or what do you call it, you have been forgiven. Yes, it's true, you have been forgiven, but karma is real. Do you know that? Tí karma bá wá dé, wà ní rí karma because wọ́n ti sọ fún yín pé tó bá ti gbààwẹ̀ Ramadan, tó ti lọ sí àfàfà, tó ti lọ sí hajj, àbí tó ṣe kinní kan, tí wọ́n náà tó bá ti lọ sí kinní kan, olùwọ́ ti dàtún bínú Olúwa. Òótọ́ lọ́sọ̀ ti dàtún bínú Olúwa, but àtúnbí tó dànù Olúwa yẹn o, gbogbo ẹni tó bá tiẹ̀ jẹ́, òun náà ẹlẹ́dàá tiẹ̀ wà níjà ni. No, ẹjọ́ no, ẹni sùúrù ọlọ́gbọ́n olóye kò bí èmi sọ. Let me tell you something. Mi ò lè wá búrú sí ẹ kí wọ́n máa wọlé. Wọ́n ní ìwà ìbàjẹ́, bad attitude, ó dàbí flat tire ni. Tí o bá ti repair, o ò ní move each and in, o ò ní go forward. Ìwọ tó bá ti ń yàgò aburú sí èèyàn, ìwọ náà ní kúrò lójú kan. Tó bá wá dà pé gbà ẹ kúrò lójú kan, wá dà pé o ti kúrò lójú kan, bí àlọ́ bá lọ àbọ̀ wá ń bọ̀, ó yá. Torí oríire torí ń gbà yẹn tó ò bóyá oríire ni, aburú lọ́lọ́run fi ṣe fún ẹ o. Ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ wà níbi kí ilẹ̀ Nàìjíríà yìí kó bàjẹ́, tí yóò ní da ẹ̀ ní látúbọ̀tán rẹ̀. Yóò fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ ìjà ọmọ ènìyàn tí a ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ Boko Haram tí a ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ ISIS gbọ̀n kíní yẹn tí a ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Kíní yẹn ó lọ́pọ̀ mọ́ ẹ̀sìn lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká má máa yẹ ká máa tanra wa now, because these people tó ń pààyàn tó ń ṣe gbogbo kíní yìí náà, ìjọmọ ènìyàn ni wọ́n now, but they were trained like nǹkan tó kà. Ẹ jọ̀ọ́ no, ẹ má stress brain mi now. Like, just if you want to listen to my program, lọ́rẹ́ gbọ́ program mi, kò jẹ́ ènìyàn, kò jẹ́ má lo beefing, má lo ìlara,
má lo ẹ̀tanú, má lo ebi tó ń pa ẹ́, má yìí tó ké bóyá APC ni ẹ́, PDP ni ẹ́, AMI ni ẹ́, àwọn àgbẹ̀wà ló padà díẹ̀ like there's let me tell you something, ẹ̀kọ́ kan wà náà tó ń pè ní trauma jẹ́ pé ẹni tí rèé pàyà ẹ̀ ni tó bá rí mẹkáníìkì ó máa họ Ọlọ́run, ẹni tí ejò bá ṣá ó ti yé, ẹni tí ejò bá ṣá gbogbo ilẹ̀ máa dàbí ejò lọ́sẹ̀ ni tó bá wọn máa wò báyìí tó bá rókùn yes because ẹni tó ń bí àbíkú ọmọ àti ìwọ tó bímọ ó lè máa advice kó máa fi ìwé mímọ́ máa fi bọ́ ẹni tí ọmọ kú lọ́wọ́ ẹ̀. Yorùbá ní ẹni ò níwú ẹni kò lè mọ iyì ẹni. If you don't appreciate your culture, you will never understand life. Ọlọ́run, because these our ancestors, they have planned life ahead of us. Ọlọ́run, but when they introduce religions to us, let me tell you something, religion or no religion no, ènìyàn lèèyàn a máa jẹ́. Gbogbo àwọn àfáà pastor tí wọ́n ní church lé ní tó ní pé ìpè àwọn they are ex-convict of God, ex-convict àbí tí bàbá ex-convict Ọlọ́run ni wọ́n ti hùwà bàjẹ́, wọ́n ti ná gbàdá, wọ́n ti ná gbòòrò, wọ́n ti wá pé ayé wọn ò lè dá mọ́, kò sẹ́ni tó lè dáríjì àwọn mọ́. Wọ́n máa ní Ọlọ́run pé àwọn wọ́n máa ṣe lójoojúmọ́, wọ́n máa gbàdúrà, wọ́n máa tọrọ fáfún jẹ̀ṣẹ̀, kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ. Bó bá ṣe bá àgbàlóye má gbé sọ̀kalẹ̀, a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní tó fi jẹ́ ìkejìlá ní kò ń ṣe kẹfà ìrọ̀lẹ́ pa. If you are good, you are good. If your DNA is good, is good. Àní ṣé ẹ̀ ń wo Ifá ṣe expo fún àwọn ọmọ ènìyàn ju àwọn scientists lọ tẹ́ ń wò yẹn, because Ifá sọ̀rọ̀ inú bíbí, Ifá sọ̀rọ̀ ìwà, Ifá sọ̀rọ̀ ìṣe, Ifá sọ̀rọ̀ ènìyàn, Ifá ti júwe ènìyàn tí Ifá repeat ẹ̀ta lè nìyàn. Èmi lè nìyàn, ìwọ lè nìyàn, ọ̀rẹ́ mi lè nìyàn, mọ́mì mi lè nìyàn. Bẹ́ẹ̀ ni ìbàjẹ́ pé inú ṣe ṣíbí igbá, ìbàjẹ́ pé inú ṣe ṣíbí igbá ni kedere làbàrí tó àṣẹ bíi. Ìwọ ní pé ìwọ fẹ́ mi bí ìfẹ́ ojú, èmi ní pé o fẹ́ mi bí ìfẹ́ ọkàn. Bẹ́ẹ̀ ṣé o lè la ọkàn mi kórí ìfẹ́ tí mo ní sí ẹni? Olóhùn nífẹ̀ẹ́ mi, ẹnu ló fi sọ, èmi náà ni mo nífẹ̀ẹ́, ẹnu mo fi sọ. Báwo mi mọ̀ pé o nífẹ̀ẹ́ mi? Lọ́ fi ní pé kí ọba pẹ́ lórí ìtẹ́, orí àwọn ló ń gbé. Kí ọba kú tèmi tọ̀la, ó ń bẹ lódò òkun. Èwo ló máa wá ṣe ń bẹ̀? Ṣé ẹ gbọ́? Kí ọba kú tèmi tọ̀la, odò òkun ló wà. Kí ọba pẹ́ lórí ìtẹ́, orí àwọn ló ń gbé. Because o ò lè rọ́ bá ń sìnkú ní ọba ẹ máa kú lọ́la. Ìgbọ́ àkábíyèsí o, kájọ kí kẹ́mi ọlá ogun o, kábẹ́ ọpẹ́ kí ní kọ́ bẹ́ẹ̀ lọ́kùnrin kẹ̀dẹ̀ lórí burúkú kó tiẹ̀ fẹsẹ̀ kọ́ kó kú, inú ọkùnrin ló ń gbé. Ènìyàn lèèyàn a máa jẹ́, ènìyàn àbìkí yàn. Tí ẹ bá wá fẹ́ understand life, Yorùbá wá ní pé ẹni mi ò ṣe ẹni, èèyàn mi ò ṣe èèyàn, kò lè fi wé alábàárò lásán. Kò ń ṣe alábàárò o, alábàárò lásán. Ẹni mi ò ṣe ẹni, èèyàn mi ò ṣe èèyàn, a lè fi wá alábàárò lásán. Àbí ṣé alábàárò náà bàbí ẹ understand wí tí mo pa yẹn. Èèyàn ẹni lèèyàn ẹni. Blood is thicker than water. Tí o bá tara lé ẹ lọ́pọ̀, o lè ríra lọ́wọ́n mọ́. Ẹlòmíì wà nítorí ẹ̀sìn ló fi kọ̀yìn sí ọmọ ìyá ẹ̀. Ẹlòmíì wà nítorí ẹ̀sìn ló fi wá ìyá àti bàbá ẹ̀ lọ mọ́. Ẹlòmíì wà nítorí ẹ̀sìn ló fi bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ṣe mọ́. Ẹlòmíì wà nítorí ẹ̀sìn ló fi bẹ́ẹ̀ bí ṣe mọ́. Ẹlòmíì wà nítorí ẹ̀sìn ló fi wà silence ò fi báyàn ṣe mọ́, because o fẹ́ súnmọ́ Ọlọ́run. Báwo ló fi lè súnmọ́ Ọlọ́run? Ara ènìyàn ló máa gbà súnmọ́ Ọlọ́run. O ò fẹ́ báwọn èèyàn ṣe tẹ̀fẹ́ bọ́ Ọlọ́run ṣe. Ìwọ tó gbé ènìyàn gbọ́, báwo ló fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́? O dẹ̀ ń pariwo kọ́ lọ́run wá ṣàánú ẹ̀. Ṣọ́lọ́ máa bọ́ ló máa ṣàánú ènìyàn ló máa rán sí èèyàn. Ọlọ́gbọ́n o, olóye o, mò ń bọ̀.